ìyàwó ilé dèrò àhámọ́ ọlọ́pàá lórí ẹ̀sùn pé ó máa rọ ọmọ orogún rẹ̀ ní ásíìdì pa. ìwádìí bẹ̀rẹ̀. Ọlọ́run ṣàánú wa o. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ti fi ọwọ́ sìnkú òfin Muhammad ti fi mú obìnrin kan lábúlé Malari níjọba ìbílẹ̀ Soba lórí ẹ̀sùn pé ó máa fún ọmọ orogún rẹ̀ ní ásíìdì mu tí ọmọ náà sì kú. ìṣẹ̀lẹ̀ ọ̀hún máa wáyé o lọ́sẹ̀ tó máa kọjá nígbà tí ìyá ọmọ oṣù mẹ́ta náà tó lọ wẹ̀ tí ó sì fi ọmọ rẹ̀ sílẹ̀ láti máa ṣeré níta. àmọ́ lọ́wọ́ orogún rẹ̀ ni ó mà ti bá ọmọ náà nígbà tí ó dé láti iléèwẹ̀. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna DSP Manzir Hasan ó mà ṣàlàyé fún àwọn oníròyìn wípé Mariam Ibrahim tó jẹ́ ìyá ọmọ oṣù mẹ́ta yìí ó máa ń gbé pọ̀ pẹ̀lú orogún rẹ̀ nínú ilé kan náà mọ̀ ni. nígbà tó dé o láti iléèwẹ̀ ó mà ló mà bá ọmọ rẹ̀ lọ́wọ́ orogún rẹ̀ Zaliha. wọ́n ní lẹ́yìn tó gba ọmọ rẹ̀ lọ́wọ́ Zaliha tán ìmọ̀ ló mà rí wípé ọmọ náà ti ń da itọ́ lẹ́nu tí àyípadà tó sì ti bá ara rẹ̀ lójijì. báyìí ó ní wọ́n mà gbé ọmọ náà dìgbàdìgbà wọ́n mà gbé sí ilé ìwòsàn ṣùgbọ́n ọmọ oṣù mẹ́ta ọ̀hún ó mà ti kú o kí wọ́n tó gbé e dé ilé ìwòsàn. iléeṣẹ́ ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ pé lọ́gán làwọn agbófinró ó ní wọ́n ti lọ mú Zaliha lẹ́yìn tí wọ́n mà gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà. lẹ́yìn náà ó ní iléeṣẹ́ ọlọ́pàá kéde o lẹ́yìn ìwádìí wọn pé ásíìdì ní obìnrin ọ̀hún ó mà ló mọ̀ fún ọmọ orogún rẹ̀ mú láti ṣekú pa torí owú tó mọ̀ ní lára o. DSP Hasan ní ìwádìí ọlọ́pàá fi hàn pé àbúrò ọkọ wọn Lawal Mohammed ó mà ló mọ̀ bá Zaliha ó mà ló mọ̀ bára ásíìdì lẹ́yìn tó sọ fún wípé òun kò fẹ́ máa rí ọmọdé náà mọ́. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìwádìí mà ti bẹ̀rẹ̀ lórí Mohammed tó ra ásíìdì fún Zaliha náà. ó ní iléeṣẹ́ ọlọ́pàá yóò máa fọwọ́ sìnkú òfin mú ọkùnrin náà kíákíá o láti wá sọ tẹnu rẹ̀ bákan náà. DSP Hasan ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé èdè àìyedè ti wà láàrin Zaliha àti orogún rẹ̀ ṣáájú ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n wọ́n ti yanjú ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ náà ti lọlẹ̀ tán. àmọ́ nǹkan tí a kò mọ̀ ni bóyá Zaliha ó ṣàfẹ́ ṣekú pa ọmọ orogún rẹ̀ ni. Zaliha ti ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ báyìí lórí ìwádìí tí wọ́n ṣe o. wọ́n lóbìnrin náà sì rèé yóò fojú balẹ̀ ẹjọ́ o tí wọ́n bá ti parí ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Zaliha yóò lọ sọ tẹnu rẹ̀ nílé ẹjọ́ ilé ẹjọ́ yóò sì ṣe ìdájọ́ tó yẹ fún un. bákan náà a ó ṣàwárí àbúrò ọkọ Zaliha tó ra ásíìdì tó fi pa ọmọ kókó náà fún. àwọn agbófinró wọ́n mà ti fọ́ síta wọ́n yìí ti bẹ̀rẹ̀ sí ní wá ọkùnrin náà pẹ̀lú agbẹnusọ ọlọ́pàá òun ló ṣàlàyé bẹ́ẹ̀ fáwọn oníròyìn kọ́lọ́ ọba Elédùmarè kó má ṣàánú fún wa o kó má jẹ́ kí èṣù kó yá ẹ̀mí àtìyín lò. àdúrà gbọ́ Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o àbúrò ní ṣe wá a kù sí mi òpin ọ̀sẹ̀.